ẹ̀sọ́yè orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ́ tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí àṣà, ìṣe àti ìrìn àjò afẹ́ ilẹ̀ Rẹ́mọ káfàtà. Lọ́jọ́ tòní a ní àǹfààní látúntún tẹkọ̀ létí wá bá àwọn bàbá wa, bàbá olóríire, bàbá tó máa pẹ́ fún wa. Wọn ń ṣe àìmọ̀, àwọn náà ni Sir Dr. Kessiington Adébùkọ́lá Adébútú tí wọ́n jẹ́ balógun fún gbogbo ilẹ̀ Rẹ́mọ, tán dẹ̀ tún jẹ́ Òdúlé Oòduà of the source. Bàbá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín sà. A dúpẹ́ gidigidi ṣé ẹ gbà wá ní àlejò. Ẹ ṣé púpọ̀. A wá láti ọ̀dọ̀ Aláyélúwà Ọba Dr. Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúngbùwà kejì Àkárìgbò àti olórí ọba ilẹ̀ Rẹ́mọ. Wọ́n ní ká wá fi iṣẹ́ àwọn jẹ́ fún yín. A ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí bíi oṣù bíi méjì báyìí. Nǹkan tá à ń ṣe náà ni pé a lọ ń bá àwọn ọba Aláyélúwà àtàwọn tọ̀kọ̀lú gbogbo ilẹ̀ Rẹ́mọ láti sọ fún wọn nípa àkọ́kọ́ irú ẹ̀ àpèpapọ̀ gbogbo ọmọ ilẹ̀ Rẹ́mọ ní Nàìjíríà tí kábíyèsí tó fi iṣẹ́ lé àwọn tó ń jẹ́ olùdarí àjọ tó ń rí sí ìdàgbàsókè àti ìlọsíwájú ilẹ̀ Rẹ́mọ tá à ń pè ní Rẹ́mọ Growth and Development Foundation. Inú wa dẹ̀ dùn tí a mọ̀ tó dá mi lójú wípé yìí ni chairman board of trustees of that foundation. Nǹkan tá à ń ṣe ni pé à ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ọba àtàwọn tọ̀kọ̀lú ìlú nípa àkọ́kọ́ irú ẹ̀ àpèpapọ̀ gbogbo ọmọ ilẹ̀ Rẹ́mọ àti ṣe art competition, ìdíje láàárín àwọn ọmọ secondary school. Àjọ yìí náà, àwọn elétò yìí náà, wọ́n tún ṣe art exhibition. Wọ́n bẹ̀rẹ̀ yẹn lọ́n di 20 ní ààfin Àkárìgbò. Ìyẹn máa wáyé láti 20 sí 26 kó tó di pé a máa ṣe grand final ní stadium lọ́nà Ìkẹ́nnẹ́. Lọ́jọ́ tèní, èní ní 24th of December, à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ń ṣe dance drama tí ìkan náà àwọn ọmọ yín tó ń jẹ́ Kúnlé Bántẹ́fá láti Ìṣàgàm tí wọ́n ń ṣe agbátẹrù ẹ̀. So eléyìí ni Aláyélúwà Ọba Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúngbùwà kejì Àkárìgbò àti olórí ilẹ̀ gbogbo ọba Rẹ́mọ. Wọ́n ní ká wá fi iṣẹ́ jẹ́ fún yín sà. Bàbá ẹ pẹ́ fún wa o, ẹ pẹ́ fún wa, ẹ pẹ́ fún wa. Ògo Nàìjíríà ní ẹ̀yin ṣògo Rẹ́mọ, ẹ̀yin ṣògo Ògùn state. A fẹ́ kí ẹ fún wa ní ọ̀rọ̀ ìkíni àti bí àpèpapọ̀ àkọ́kọ́ irú ẹ̀ bó ṣe rí lọ́kàn yín àti ìmọ̀ràn. Ẹ ṣé púpọ̀ ọmọọba. Ní àkọ́kọ́, mo fẹ́ kí kábíyèsí Aláyélúwà Dr. Babátúndé Àjàyí Kábíyèsí o. the Àkárìgbò and paramount ruler of Rẹ́mọ land. Kábíyèsí o. Fún ìgbésẹ̀ tó ń gbé láti kó gbogbo àwa ọmọ Rẹ́mọ jọ lọ́kùnrin lóbìnrin. Mo ti bá Àkárìgbò mẹ́ta ṣe káwọn tó jọba. Ẹ pẹ́ fún wa sà. Ẹ pẹ́ jù báyìí lọ fún wa sà. Mo sì lè sọ wípé àsìkò tiẹ̀ ó ṣiṣẹ́ ribiribi. Kábíyèsí o. Ọlọ́run á jẹ́ kó pẹ́ ńbẹ̀. Àmín o. Ọmọdé ló fi débẹ̀. Lágbára lọ àdàgbà darúgbó sílẹ̀. Àmín o, àmín o. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ fún ìgbésẹ̀ tó ń gbé láti kó gbogbo àwa ọmọ Rẹ́mọ jọ. Mo sì fún yín ní ìdánilójú wípé máa sọpọ́tì pírójẹ́kìtì yìí. Lórúkọ kábíyèsí.
with all my power. Lágbára Ọlọ́run sà. Orí tútù ó ṣòro kó jọ. Bẹ́ẹ̀ ni sà. Ṣùgbọ́n màá fẹ́ ká kọ́ ẹ̀kọ́ ní àwọn ọmọ Ìkẹ́nnẹ̀. Okay. Lónìí ní gbogbo Rẹ́mọ gbọ́n mi sí. Ọ̀rẹ́ ń yé mi sà. Ìkẹ́nnẹ̀ ló pọ̀ sí. Bẹ́ẹ̀ ni sà. Ṣùgbọ́n tó bá ní nǹkan láti ṣe pọ̀, Wọ́n máa jọ ń ṣe. Wọ́n á gbé yẹn tì. wọ́n á gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Bẹ́ẹ̀ ni sà. So policy tí mo fẹ́ ká Karibo tẹ̀lé nìyẹn. Kò sí bó ṣe lè rí tó ní sí gbọ́n mi sí gbọ́n omi ò tó Bẹ́ẹ̀ ni sà. láàárín àwọn èèyàn. Àwọn ọmọ ìyá méjì Wọ́n ń jà. mi fẹ́ dárúkọ wọ́n gbéra wọn lọ́kọ̀t. Èèyàn méjì nìyẹn o. How many thousand la wà? So kò sọ́nà tó ní sí Ìkùnsínú. ìkùnsínú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ọmọ Ìkẹ́nnẹ̀ tó bá di nǹkan àṣepọ̀ báyìí, a gbọ́dọ̀ fìyẹn sẹ́gbẹ́ kan. And in particular, mo fẹ́ dá lábàá yìí pé Kábíyèsí gbọ́dọ̀ jẹ́ káwọn òṣèlú hijack Okay sà. nǹkan tá à ń ṣe yìí. Lágbára Ọlọ́run. That is very, very important. Important. You must not allow what we are doing to be hijacked by politicians. Politicians are terrible people. They like to use any opportunity To implement the agenda. Carry out the ambition. Ìyẹn gbọ́dọ̀ ṣẹlẹ̀. Lágbára Ọlọ́run sà. So gẹ́gẹ́ bó ti mọ̀, èmi ni chairman board of trustees. Bẹ́ẹ̀ ni sà. Ẹ pẹ́ fún wa. Rẹ́mọ Grove Ẹ pẹ́ fún wa sà. Development Foundation. Ẹ̀dẹ̀ kó ribiribi tẹ́ ẹ ti ṣe fún wa. Lágbára Ọlọ́run ọdún 27 máa débẹ̀. Ẹ ṣé gan sà. Láti gbárùkù tì Lágbára Ọlọ́run. Ẹ pẹ́ fún wa sà. Ọba tó ń ṣe dáadáa ni. Wow. Tó bá jẹ́ bẹ́ẹ̀ máa sọ. Wow. Balógun ní mi ò mo ń bẹ̀rù. He's doing fantastic work. And God will bless him. Amen. He will live long. Amen. In peace. Amen. Àwọn tí Rẹ́mọ á gbọ́ tiẹ̀. Àmín. Òun náà gbọ́ tàwọn Rẹ́mọ. Àmín. Bó máa ṣe rí nìyẹn. Àṣẹ. So I wish sons and daughters of Rẹ́mọ, including myself, Yes sir. a very, very successful celebration. Amen. Good luck. Ẹ ṣé gan sà. Ẹ̀yin èèyàn wa nílé, a fi àǹfààní yìí, a tún fi ń fi àwọn bàbá wa wọ̀n. Òdu ni wọ́n ń ṣe àìmọ̀ fún olóko. À ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba pé wọ́n gbà wá sí àgbàlá wọn ní báyìí ní Èkó. Àwọn náà ni Sir Dr. Kensington Adébùkọ́lá Adébútú. Àwọn ni Balógun gbogbo ilẹ̀ Rẹ́mọ. Àwọn tún ni Òdúlé Oòduà of the source. A dúpẹ́ gidigidi. Ìdúpẹ́ wa ó pọ̀ gan nítorí pé tí wọn bá nífẹ̀ẹ́ sí nǹkan tá à ń ṣe, tí wọn bá nífẹ̀ẹ́ sí ìlú Rẹ́mọ lápapọ̀, àwa náà ti gbọ́ gbogbo nǹkan tán sọ. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ṣàdúrà fún Kábíyèsí. Wọ́n dẹ̀ sọ pé inú àwọn dùn sí nǹkan tí Ọba Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúngbò Kejì Àkárìgbò àti olórí ọba gbogbo ilẹ̀ Rẹ́mọ, nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ sí í gbé ṣe. Àwa gbà ládùúrà pé Ọlọ́run Ọba tó ti ń bá wa ṣọ́ bàbá wa, lágbára Ọlọ́run pẹ́ fún wa, pẹ́ fún wa, ní kánjú lọ báyìí.
ní agbára Ọlọ́run gbogbo ewé tó jáde látara yín ẹ̀ ní mọ̀ ìbànújẹ́. A tún fi àsìkò yìí náà à ń ṣàdúrà fún ọba Babátúndé Adéwálé Àjàyí tí wọ́n jẹ́ pé àwọn ni nínú ìtàn àti ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu bàbá wa Òdólé, wọ́n nípa àwọn ti bá ọba Akárìgbò mẹ́ta ṣe kó tó di tiwọn, nípa àwọn dẹ̀ lè fi gbogbo ẹnu sọ pé balógun làwọn. Lásìkò tí ọba Babátúndé Adéwálé Àjàyí Akárìgbò yìí, àwọn ti rí oríṣiríṣi nǹkan mèremère, ìdàgbàsókè, ìfẹ́, ìlọsíwájú, ìṣọ̀kan tó wà láàrin àwọn ọmọ Rẹ́mọ. For the benefit of the people that may have access to this video, today is another historical day. My name is Omoba Abiola Ogundeko. I work with an organization that is seeking to the development, promotion, branding, and projecting Remo cultural activities, be the festival, the cuisines, our brand, anything that has to do with promotion, branding, and promoting Remo. That is what we are doing. Today we have opportunity to come and meet the Balogun of Remoland and Odole Odua of the Source, the person of Sir Dr. Kensington Adebukola Adebutu. He has said a lot of things. He has educated us, and he said, in as much he lives, he will continue supporting His Royal Majesty Oba Babatunde Adewale Ajayi and all the Remo royal fathers and sons and daughters of Remoland in making sure that Remo becomes a giant kingdom. So on this note, we thank you all for being our supporter. We thank you all for being our viewers. So we'll see you again. Thank you all. SOE